now. Okay, believe que ẹ̀rù máa ń bá wọn àti research, ẹ̀rù máa ń bá wọn àti research. Why the kini wa no Quran? Nǹkan tó ṣẹlẹ̀ gan ni bàbá mi. Nǹkan tó ṣẹlẹ̀ gan ni bàbá mi. Ẹ̀wọ̀n pé ẹ̀rù máa ń bá wọn àti research. Because kọ́ wá research. Ṣé kọ́ máa tún rárá tó. So no kí wá lẹ́ẹ̀kan yẹn, are you there? Mi orúkọ yẹn má bínú. Bí Josi tọ́jú Quran jáde, má gbé jáde, tọ́jú ẹ̀, fẹ́lò mi. Ẹ kú ètò sà. Ó yá, ẹ kú ètò káàárọ̀, kí ló bá wá sọ? Ọlọ́run ní dààmú wa. Ẹ ju ẹ̀dá. Àṣẹ. Oyé mi. Muslim lè mi. Ibẹ̀ láti ti bára wa. But nǹkan tí ó kò bá yéèyàn, àwọn èèyàn ní pé ká ṣèwádìí rẹ̀ tó yẹ béèrè. Ẹ dákun, a gbọ́ pé kò sí Allah èṣù àsìgìdì àbí kankan ní sá. Jesus ń sìn wọ́n ní òun ni Ọlọ́run ọba. Ṣé ta ni ẹni tí ó dá gbogbo àwa èèyàn sílé ayé àti àwọn nǹkan tó wà nínú rẹ̀ àtòkè àtilẹ̀? Ẹ dákun, ọ̀rọ̀ yìí simple baba. Ọ̀rọ̀ yìí simple. Hello. I need to get to say Vienna International. I need to get to. Bàbá ọmọ ìyá fúfo ṣé mùsùlùmí ni? Bẹ́ẹ̀ni. Ok. Allah èrè ọlọ́wọ́ ọ̀tún méjì ṣìgìdì dẹni pẹ̀lú Muhammadu. Láìla. Yẹ máa ń sọ̀rọ̀ ẹni yìí máa jábọ́lẹ̀ o Adé, I will drop you off now. Bọ́dà wa yẹn, ẹ rí ẹni tó dá ayé yìí tó fi wá sí ìbà yìí, kò bẹ́ anybody sọ̀rọ̀. Ẹni tó bá ní bá wọn sọ̀rọ̀, irọ́ náà ń pa, scam ni. A ò mọ̀, kò dẹ̀ fẹ́rẹ̀ anybody. Èyí Quran tó ń gbé wá, èrò orí àwọn kan ní Saudi Arabia tí wọ́n fi ń ṣe ètò ìlú wọn lọ́hùn náà wá enforce léwà lórí bíbáyìí. N tá a fẹ́ jẹ láyé ó ti wà ńlẹ̀ ẹni tó dáa fún wa, ó dẹ̀ ti fún wa ní ọpọlọ ká máa lò ó láti máa fi ṣe nǹkan tá a fẹ́ ṣe lọ́tún lọ́sì. Ṣọ́ra sand ìwé tó kọ́ láti Saudi Arabia. Gbọ́dọ̀ yín sá. Gbogbo nǹkan tí wọ́n kọ sí inú Quran yẹn Muhammadu ló ń sọ torí Allah ò jáde láti ojú wíńdò kó wá sọ pé tó wá ń sọ̀rọ̀ báyìí ká gbọ́rọ̀ ẹ̀. Muhammadu nìkan lọ̀rọ̀ ń jáde látẹnu ẹ̀ tó dẹ̀ ń sọ fún wa wípé Allah sọ pé Jùbìrìlù sọ pé. Báwo la ṣe verify wípé kò ń ṣe ìrònú Allah ìrònú ànábì lànábì ń sọ? And according to Quran wọ́n ní bí Muhammad ṣe máa ń gba wáàyí ni wípé ó máa ń bọ́ sí èrò ọkàn ẹ̀. Òkè ṣé mi àti bá ṣe wà ṣé à ní èrò ọkàn? Bẹ́ẹ̀ ṣe wà tẹ́ bá fẹ́ kọ ìwé sílẹ̀ bóyá fẹ́ kọ ìwé nípa kínní láti inú ọkàn yín ẹ lè bẹ̀rẹ̀ sí ní máa kọ nǹkan yẹn ẹ dẹ̀ máa kọ́. Irú bàbá wa tó kọ Ògbójú ọdẹ nínú igbó Orúmọlẹ̀ tẹ́ bá lọ kàwé yẹn ṣé tó o bá sọ fún yín pé ìṣẹ̀lẹ̀ yẹn ò ṣẹlẹ̀ lójú ayé ẹ máa rò bóyá ó ṣẹlẹ̀ náà ni. Bẹ́ẹ̀ni. Bí ànábì bó ṣe ṣe náà nìyẹn torí pé kí ni wọ́n fẹ́ gba ilẹ̀ wọ́n máa ń fi Islam gbalẹ̀ ni. Àwọn neighboring country àwọn Haúsá wọ́n ti fi Islam gba ọ̀dọ̀ wọn. Gbogbo iye wọn ń sìn báyìí àwọn Fúlàní ló ń jẹ gbogbo iye wọn, ọba wọn, gọ́vnà wọn. Ẹ wò lọ́rin Fúlàní ló wà ń bẹ̀ as gọ́vnà tó yẹ kó rí bẹ́ẹ̀. Wọ́n dẹ̀ ń pa àwọn ọmọ ìyá wa tó jẹ́ Yorùbá ń bẹ̀. Ìgbà tí gọ́vnà máa jáde tó máa sọ̀rọ̀ ó nítorí pé wọ́n gba ṣàríà lọ. Ṣé kọ̀kọ́ ṣẹlẹ̀? Ṣe rí pé wọ́n persecute anybody? Wọ́n ti lọ nìyẹn. Bó ṣe máa pa àwọn èèyàn tá a bá kúrò nínú ẹgbẹ́ òkùnkùn yẹn wọ́n máa ń fi Islam sọ ènìyàn di ẹni yẹpẹrẹ ni. Ẹni pé gbà tí Islam yẹn kọ́kọ́ dé ó àtàkì àṣà àti ṣe wa. Nínú àṣà àti ṣe wa dẹ̀ ni agbára wa wà. Wọ́n máa sọ fún ẹ pé ìwọ ò ṣe ìbọn o. Wọ́n ní kó má lo ayẹta tó lè protect yẹn nígbà ìṣòro. Wọ́n ní kó gbójúlé Allah. Ẹjọ́ àwọn tó ń pa ní Kwara yẹn ṣé wọ́n ṣe mùsùlùmí ni? Àwọn mùsùlùmí ẹgbẹ́ wọn náà dẹ̀ ló pa wọ́n. Bọ̀ nǹkan tí àwọn Fúlàní fẹ́ fi ẹ̀sìn yẹn ṣe ni wípé àwọn rí ara wọn gẹ́gẹ́ bí the original Muslim. Wọn rí àwa Yorùbá gẹ́gẹ́ bí original Muslim. Wọ́n máa pa gbogbo wa dànù. Ìgbà tó ti fi ẹ̀sìn yẹn sọ wá di aláìlágbára. Wọ́n máa ń fi ẹ̀sìn ba ayé èèyàn jẹ́ ni.
gbogbo nǹkan tẹ́ bá ń ṣe tí agbára yín wà wọ́n á ní kẹ́ má ṣe torí wọ́n mọ̀ wípé ibẹ̀ yẹn ni agbára yín wà tó bá ti ṣẹ́dá àwọn àáfàá tó ń wàásù níta àti àwọn báńdíìtì tó ń pààyàn the same iṣẹ́ náà jọ ń ṣe ìkan ń pa yín lọ́pọlọ ìkan dẹ̀ ń ṣe finishing job division of labour ni wọ́n fi ṣe àwọn lárúbáwá ó yá ẹ sọ̀rọ̀. yes ma sẹ́rí mò ń gbádùn yín gan ọlọ́run ní pàlákàyè gbogbo àwọn tó wà lórí ètò gbogbo eléyìí náà kò lè dáa náà ni kí gbogbo akáfi mọ́ rì sínú ohun tí ò ní pè wá sẹ́rí ní tó jẹ́ kí n béèrè tí mo béèrè lẹ́ẹ̀kan yẹn ni wípé ọ̀rọ̀ ọ̀hún ti fẹ́ mọ́ takora wọn because àwa kan nísìn tá a bára wa nínú ẹ̀sìn Islam àwa sọ wípé Allah ó wà yàtọ̀ fún Allah èyí tẹ́ ló wà ní Kaaba so a ní Allah wà àtún ní ọ̀dọ̀ àwọn Christian àwọn náà máa sọ wípé Jesus is Lord wọn ní Jésù ò ní Ọlọ́run ọba gẹ́gẹ́ bí àwa ṣe mọ Jésù ní Ànábì Ìsá ní ọ̀dọ̀ tiwa ẹ dákun nínú àwọn méjèèjì yẹn ta ni Ọlọ́run gangan ta ló dá wa sílé ayé gangan sẹ̀mọ̀ páàrin méjì yẹn náà ni kọ́dà àwọn ìṣẹ̀báyé àwọn náà ní Ọlọ́run kan Ọlọ́run làwọn náà dákọ àwọn ní kálukú but ta ni Ọlọ́run gangan nínú Jesus ni àbí èyí ta ni ó kèé ṣe tí èyí tá wà ń bá Káàbà o èmi ọ̀sọ́ tèrè o èrè torí èrè ò lè dá èèyàn dá wọ́n dá èrè náà ni èèyàn kan náà ni ọmọ èrè bọ́tì Ọlọ́run tó dá àwa èèyàn sílé ayé àti Jésù tá à ń pè lọ́lọ́run ta ni Ọlọ́run nínú àwọn méjèèjì àbọ̀ Ọlọ́run míì tó wà tó dá wa nínú àwọn tí mo nídìí. àwọn ìwé méjèèjì yẹn mo sì sọ fún yín pé irọ́ lásán ni wọ́n ń pa gbogbo Jésù wá sáyé yẹn Allah wá sáyé Muhammadu irọ́ lásán fẹ́ fi ba ayé wa jẹ́ níṣẹ́ àwa ọmọ kóòtù òjíire Ọlọ́run Olódùmarè ló rán àwọn irúnmọlẹ̀ wá sílé ayé ìyẹn ni títẹ wa gbogbo story tó wà nínú Quran tó wà nínú Bible yẹn kò kàn wá àní wọ́n gbé ìwé méjèèjì yẹn wọ́n fẹ́ fi pa wá wọ́n fẹ́ fi gbalẹ̀ wa ni nínú Quran náà ti máa sọ fún yín pé gbogbo ẹ rí i pé bá ṣe ń sọmọ lórúkọ wọ́n ní kò dáa wọ́n fẹ́ ṣe nílànà Lárúbáwá bá ṣe ń ṣe ìgbéyàwó wọ́n ní kò dáa wọ́n fẹ́ ṣe nílànà Lárúbáwá ẹ jọ kí ló wrong pẹ̀lú bá ṣe ń ṣe ìgbéyàwó kí ló wrong pẹ̀lú bá ṣe ń ṣe òkú ní tiwantiwa wọ́n fẹ́ fi kinní yẹn replace wa ẹ̀rí kó bẹ̀rẹ̀ sí ní sọ ìtàn pé ilẹ̀ Lárúbáwá la ti wá wọ́n fẹ́ pa wá dànù wọ́n fẹ́ change history wa wọ́n fẹ́ bà ayé wa jẹ́ ni irọ́ ni àwọn méjèèjì ẹ̀sìn méjèèjì yẹn Christian and Muslim irọ́ lásán ni wọ́n àwa ọmọ kóòtù òjíire a nílò ẹ̀sìn nǹkan táwọn bàbá wa sọ fún wa Ọlọ́run Olódùmarè ló ń rán àwọn irúnmọlẹ̀ igba irúnmọlẹ̀ 401 wá sílé ayé ọ̀dọ̀ wa láti wá dálé ayé àwọn yẹn ìtàn fún another day tẹ́ bá fẹ́ mọ̀ yẹn ẹ máa lọ other place àwọn ló ń deal pẹ̀lú àwọn yẹn so èèyàn tó bá ń ṣe Islam orí ibú ló máa ń kó wọ ilẹ̀ ṣé ẹ rí nǹkan tó ń ṣẹlẹ̀ sí wọn ní Sudan ni ṣé ẹ rí Afghanistan ṣé ẹ rí Iran ṣé ẹ rí bí wọ́n ṣe ń pa wọ́n ni ṣebí mùsùlùmí ni wọ́n ṣé wọ́n ní ìsinmi ń bẹ̀ ni bàbá mi ṣé ẹ ti gbọ́rọ̀ Afghanistan rí. mo ń gbọ́ àwa náà ń gbọ́. ṣé rí ṣé wàá mọ ẹ mọ nǹkan tó wá burú jù tí gbogbo wa nílẹ̀ kóòtù òjíire tó bá sọ pé òkè o gbogbo wa fẹ́ di mùsùlùmí a máa tún padà para wa tán ni ẹ béèrè pé báwo ni. nana ọ̀sà ànánà ọ̀ma. ṣé ẹ gbọ́ mi. mo ń gbọ́rọ̀ yín mà. tí gbogbo wa nílẹ̀ kóòtù òjíire tí gbogbo bá tún wá padà di mùsùlùmí a tún máa padà para wa tán torí pé kí ni Súnní á lóun bá Tìjàníyà ṣe Tìjàníyà á lóun bá Kọ̀dìríyà ṣe Kọ̀dìríyà ó máa rí Sálàfí kò rí ní rí gẹ́gẹ́ bí so ẹ̀sìn yẹn wọ́n máa fi ń dá ìjà sílẹ̀ nílùú ni wọ́n dẹ̀ máa fi ń pa àwọn àwọn tó nílẹ̀ wọ́n máa fi ń pa àwọn ọmọ onílẹ̀ ni mi ìmọ̀ tẹ́ bá mọ history Egypt dáadáa àwọn dúdú ló wà ń bẹ̀ ṣùgbọ́n nísìnyí dúdú tó wà ní Egypt ń sìn ẹ lè ká àwọn Lárúbáwá ti gbalẹ̀ wọn tán díẹ̀ ni wọ́n ṣe máa ń ṣe tí wọ́n á dẹ̀ gbalẹ̀ yẹn tán so nínú Quran
ibi kan ọ̀dọ̀ yín yẹn ń pariwo I don't know. ok bẹ́ẹ̀ ni ọ̀ya. ìyá mi ẹ̀jọ̀ má bínú mo fẹ́ kẹ́ bá mi ṣàlàyé nǹkan tí jihad tó mi. Bóyá ẹ gbé sókè bàbá mi, ẹ jẹ́ kémi náà bá mi explain jihad ẹ fún jẹ́ wọn. mọ́ mi bóyá ẹ gbé sókè. no mo ṣe feel like pé ẹ̀yin máa lè ṣàlàyé nǹkan tí jihad tó mi fún wọn dáadáa lẹ́kùnrẹ́rẹ́ bóyá bàbá mi Adélékè bóyá lè bá wọn lè explain àbí bàbá mi Mohbad. ẹ dákun ẹ ní sùúrù ẹ dákun torí tọlọ́run Ọlọ́run ní dá làákàyè wa. because most àwọn people yìí wọn mọ nǹkan tí jihad mi. ẹ dákun ẹ ní sùúrù ẹ má ti jà lọ bí jihad ẹ dákun yọ Ọlọ́run ẹ ní sùúrù ẹ dákun ẹ má ti jà lọ bí jihad ẹ dákun ẹ má ti jà lọ bí jihad ẹ dákun ìfẹ́ torí ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíín náà fẹ́ wọlé láti pé kí wọ́n kọ́ ẹ̀kọ́ ẹ má ti jẹ́ ká lọ bí jihad ẹ jẹ́ kí muslim fan báyìí tá a jáde fún wa. ẹ dákun yìí tí ìfẹ́ ká lọ bí jihad ẹ jẹ́ kó response sí nǹkan tí mo ti sọ náà. ẹ já fi jihad lẹ̀ náà ẹ má ti jà lọ torí ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíín náà ń wò yín táwọn náà fẹ́ wọlé láti pé káwọn náà sọ títí wọn ní tá a dẹ̀ ń sọ yìí náà ẹ̀kọ́ náà ni fún wa torí kálukú gbogbo àná kọ́ la pé tán kálukú náà tó ń rí ẹ̀kọ́ kọ́ so nǹkan tẹ́mi wá tí mo fẹ́ sọ nísìnyí báyìí ìbéèrè tí mo fẹ́ béèrè ni pé ta ni ẹni tí ẹ fẹ́ ká tẹ̀lé gan báyìí ìgbàgbọ́ bó ni ẹ fẹ́ ká fi ìgbàgbọ́ wa sí gangan ẹ má jẹ́ ká ẹ já fi ti jáde àwọn tó ṣe ayé jáde àwọn ti lọ àsìkò tí wọ́n ti lọ àsìkò títí wa la wà yìí àsìkò míì la wà new time la wà yìí kí ni ta ni ẹ fẹ́. jihad sì ń ṣẹlẹ̀ náà jihad ṣe bí àwọn tó lọ pa ní Kwara jihad náà fi pa wọ́n. mama Ọlọ́run ní járógun jihad sẹ́rí ìtọ́ ń ṣe ń Kwara yẹn. àní ó ti wọ àwọn tó lọ pa ń Kwara nǹkan tó fi pa wọ́n náà nìyẹn. mọ́mí sẹ́rí Ọlọ́run ò ní jẹ́mi àti yín àti gbogbo wa kò ní járógun jihad sẹ́rí yìí o àwọn táwọn fẹ́ jẹun iná làwọn tó ní ti Kwara yẹn. ṣé kí n gbé ẹjẹ gbé kùránbà tó sọpọ sí wa. àwọn yóò kí n ṣe jẹun o wọn kì í fi jihad jẹun o ẹ má sọ báyẹn mọ́ o ẹ dàgẹ́ ẹ mọ nǹkan tí jihad mi ń ṣe. àní tí wọn yẹn ò kì í ṣe jihad ẹ mọ nǹkan tí jihad mi ń ṣe. àbí làwọn yẹn àwọn níyàn wọn ń díyàn gbé wọn ń gbowó. àní àwọn ni real muslim. tọ ọ̀dà ẹ dákun ẹja gbé tiwọn ti fẹ́. ìyá mi wọn mọ nǹkan tó ń jẹ́ jihad wọn mọ nǹkan tó ń jẹ́ jihad. ẹja fi tiwọn yẹn lẹ̀ tálẹ́fítà ní ká tẹ̀lé gangan. ẹja ka kùránbà sí Quran 9 verse 111 ẹ ṣe ìròyìn tẹ fún wa ní love Quran 9 verse 111 Suratu Tauba kí ló sọ ó ní Allah has indeed purchased from the believers their life and wealth in exchange for paradise. Allah ó ti rà lọ́wọ́ àwọn mùsùlùmí ẹ̀mí wọn ní pàṣípààrọ̀ àlùjànnà. They fight in the cause of Allah. Allah ní kẹ́ máa ṣe kíni ó ní kẹ́ máa jà nítorí tòun. Ó ní they apply or they fight people. Ó ní bẹ́ẹ̀ ṣe ń bá òun bẹ́ẹ̀ ṣe ń jà sójú ọ̀nà òun. Ó ní bóyá kán pa yín àbí kẹ́ ẹ pa ènìyàn. Ó ní this is a true promise bounding him in Torah, the gospel and the Quran. Ó ní eléyìí ní ìlérí èyí tó fi ẹsẹ̀ rinlẹ̀ ní Torah ní gospel àti ní Quran, and those promises truer than Allah. Allah wa níta ní ìlérí òun tó jẹ́ òdodo ju tòun lọ. So rejoice in the exchange you have made with him. Ó ní ẹ máa jó ẹ máa yọ̀ nínú kíni nínú pàṣípààrọ̀ tẹ́ ti ṣe pẹ̀lú òun. Ó ní he is truly the ultimate triumph. Ó ní yẹn gan-an ní ìlérí ìborí tó ga jù. So òfin tí Allah pa yín nìyẹn kí lọ máa gbógun ti àwọn ẹni ẹlẹ́ni. ṣé mo lè sọ̀rọ̀ sí kọ́tọ́ díje ó dọ̀. ọlọ́mọdé arógun jihadi tógun jihadi bá dé ẹ mọ̀ pé ẹ̀mí tí wọ́n lọ bẹ̀ wí àwọn ẹ̀wò tí wọ́n yẹn ti lọ. ó náà là ń sọ fún yín pé ẹ̀sìn Islam wọ́n máa fi ń gbalẹ̀ ni wọ́n fi ń pààyàn ni wọ́n fi ń dà lóru ni. alọ́lọ́wọ́n bá mi àtẹ̀mí àtẹ̀yìn ọlọ́run ní já arógun jihadi tí wọ́n nígbà yẹn rí pé tá a bá fẹ́ ọmọ kì í ṣe pé àdúrà ni kì í ṣe pé ọlọ́mọ jẹ́ ká rí tá a bá kúrò ní Islam tí gbogbo ọmọ kóòtù òjò tá a bá kúrò ní Islam ó ti ń ṣẹlẹ̀ already ó dẹ̀ máa ṣẹlẹ̀ jù yẹn lọ. So kì í ṣe ilé ìwòsàn ọ̀rọ̀ àdúrà action a máa gbé ìgbésẹ̀. ibo gangan lọ́nà báyìí ibo gangan lọ́nà. DJ mute na pẹ́kọ́ drop mi DJ mute. ẹ má drop mi àní ẹ fi ọ̀nà mọ̀ wá sẹ́mi pé bí láyìn kan lẹ́yìn sá wà láyìn tí ó jẹ́ ọ̀nà tẹ̀lé léléyìí. Grandpa yín ṣé ẹ mọ ìwà tí grandpa yín wù yẹ gbọ́n pa ìwà wọn. Gbọ́n pa àwọn nígbà tí mo máa gbọ́ díẹ̀díẹ̀ ni a ní
ṣe mọ̀ pé nísìnyí ẹ̀yin láì ẹ kan ó lẹ́yìn dọ̀ wà. ṣe gbọ́ ìtàn ẹ grandpa sọ fún yín wọn kán máa tẹ̀lé mi kán fọ́lò mi. òun náà ni mo tẹ̀ fẹ́ ní kọ́ máa tẹ̀lé grandpa àwọn ok bàbá Adélékè ni kẹ́ máa èmi sì tẹ̀lé. wà láyé Muhammadu náà wà láyé ìgbà tó ń kọ́ àwọn èèyàn èèyàn. Ànábì Adélékè èèyàn béèrè question lọ́wọ́ pé sallallahu alaihi wasallam. ta ni ká tẹ̀lé ẹ̀rí bàbá question mute yẹn náà dáhùn. mute so ẹ tẹ̀lé ẹ máa Adélékè. tẹ̀lé àyàmá Adélékè gbogbo ìwà Adélékè tó bá ti wù bẹ́ẹ̀ ni àwọn ló wà lókè yẹn. ok ṣé bàbá wa Adélékè yẹn ṣe náà láì àwọn náà ni ẹ̀yin náà tẹ̀lé bẹ́ẹ̀ ni ẹ̀yin náà àwọn lẹ tẹ̀lé bẹ́ẹ̀ ni. tọ Ọlọ́run ọba ò ní dààmú wa kò sí wàhálà èmi máa fọ́lù wọn so ẹ̀fọ́lù wọn tó bá ti ní bẹ́ẹ̀ bá ṣe fẹ́ máa lo ìgbésí ayé ẹ máa bèèrè lọ́wọ́ wọn máa ṣàlàyé fún yín. ṣe mọ̀ pé bí mo ṣe wá wà yìí mọ̀dákùn tó wá fẹ́ béèrè kankan irú bí ẹ rí i pé ibi báyìí nìkan kọ́ ni láìfù nípa ọ̀rọ̀ yìí wà ẹ dákun ǹjẹ́ ṣé ẹ lè ní ẹ mọ̀ pé ní mùsùlùmí lèmi náà pèrè àmì bẹ́ẹ̀ mi ṣe ń gbọ́ yìí náà nísìn ó jẹ́ káyé fífi mi náà èmi náà tún fi lọ gbà báyìí o ǹjẹ́ ṣé a lè àti àwọn àfáà yẹn àti àwọn tó pera àwọn lẹ́lẹ́bọ yẹn ǹjẹ́ a lè ní complex kan bóyá bíi stadium kan tí wọ́n máa invite kẹ́ ẹ̀yin máa invite wọn àwọn náà máa invite yín kálukú máa dúró lẹ́gbẹ̀ẹ́ kọ̀ọ̀kan àwájọ mọ́ ti ọ̀rọ̀ yẹn síra wa yín tí ò bá yé kálukú a lè ráfà gan tí ó tà tibẹ̀ tó yóò fi Islam lẹ̀. ọmọọba ó dàn ṣé mọ̀kàn tó ń jẹ́ ayélujára ẹ define ayélujára fún wa what is ayélujára tó bá ní pé nǹkan jẹ́ ayélujára. Tí kálukú máa rí jáde máa gbọ́ náà ni. So orí ayélujára òun lẹ wà yìí ayé yẹn ó ṣe kí ni ó lu já ara wọn so kò síbi tó tún wà public ju bíbá yìí lọ a ti sọ fún yín bẹ́ẹ̀ ṣe wà ẹ máa gbọ́ ẹ ó dàn bẹ́ẹ̀ ṣe wà yìí tẹ bá ní àǹfà àtẹmọ̀ wípé ó mọ kéwú já lẹ́nu ẹ̀ káchákáchá ẹ̀yin ẹ DM wa ẹni kó mú date ọjọ́ tó fẹ́ wá gbogbo òkè bóyá gbogbo nǹkan tá à ń kà yìí o bóyá ó rí bẹ́ẹ̀ o bóyá kò rí bẹ́ẹ̀ o a máa ṣí platform ó máa wá bóyá ó fẹ́ wá sórí ọ̀dọ̀ wa ni bóyá kò wá bóyá ó ní different platform tó fẹ́ lọ ni a máa wá síbẹ̀ so gbogbo eléyìí tẹ̀ sọ yẹn gbogbo eléyìí tẹ̀ sọ ṣé ká ṣètò lórí ẹ̀ ká lo stadium wá bí ìlú ò lẹ láìkì kí n tiẹ̀ kémi náà polówó ẹ̀ kí wọ́n tiẹ̀ ká tiẹ̀ mọ tí ń jọ́ lọ́hùn afẹ́ kan mọ tí ń jọ́ lọ́hùn bóyá stadium kan pé tó bá rí báyìí àwọn èèyàn á fẹ́ ní èmi náà fẹ́ débẹ̀ mọ́ fẹ́ lọ wo ohun tó ń ṣẹlẹ̀ ibi àyè kékeré ò lè báyà stadium náà lẹ wáyé stadium kan náà lẹ wáyé. tó bá jẹ́ bóyá bí stadium Ìbàdàn ni bóyá stadium Èkó ni àní ìkan náà lẹ wáyé. Ìlọrin ni. Bàbá ọmọ ìyá ọmọ kí lórúkọ yín náà. Ọmọ ìyá fùfú. Ọmọ ìyá fùfú ṣé ẹ máa ń wo fúbọ̀. Mi ti ẹ̀ láìkẹ́ mi fi taratara láìkẹ́. ṣé ẹ máa ń wo wrestling. Wọ́n lè wo fúbọ̀ ọ máa wo fúbọ̀ ẹ máa wo wrestling àbí. ẹ máa wo wrestling. ṣé ibi tó ti ń ja wrestling lẹ̀ tí ẹ máa ń lọ ra tíkẹ́ẹ̀tì lọ síbi bẹ́ẹ̀ ni. Irọ́ mo máa ń wò lórí fóònù mo máa ń wò lórí TV ní àbórí fóònù. so nǹkan tó ń pè ní ayélujára nìyẹn ṣe rí orí TV yẹ ó yẹ yín ṣe ní bá a ṣe ń sọ̀rọ̀ yìí báyìí wọ́n ń stream ẹ̀ lórí YouTube wọ́n ń stream ẹ̀ lórí Facebook àwọn Twitter àwọn X account TikTok account mi tó ń stream ẹ̀ so tẹ́ máa sọ pé nǹkan ayélujára torí bóyá nǹkan yẹn ni òye yín. rédíò gan wà rédíò. so radio station náà ń gbé so ẹ máa rí wípé nǹkan tó ń pè bẹ́ẹ̀ náà ni pé àǹfààní fáwọn tó wà nílùú òyìnbó táwọn ò lówó ọkọ̀ àwọn ẹ̀yà tó wà nínú ọjà tí wọ́n lè fọjà tí wọ́n ń tà lẹ̀ nítorí pé ẹ̀yin fẹ́ wá jà lórí stadium so káwọn náà lè mú fún wọn káwọn náà máa wò pé àtàwọn akéwù tọrọ jẹ kúlí wàhálà o wọn ń kà fókù àti onítùmọ̀ so gbogbo ẹ̀ náà máa rí lórí fóònù lórí TV lórí rédíò àwọn tó máa gbọ́ lórí rédíò ẹ̀ka àwọn ti rédíò zórí so nǹkan tó ń pè ní ẹ̀rọ ayélujára nìyẹn bẹ́ẹ̀ ti máa ń gbọ́ Unique FM tẹ́ẹ̀dẹ̀ sí pẹ̀lú ẹni tó ń ṣètò tẹ́ẹ̀ ń pè wọlé nǹkan tó ń pè ní ayélujára nìyẹn. Adélékè ẹ jẹ́ kí ọmọ ìyá fùfú ẹ jẹ́ kó sọ dáadáa tá ànábì ṣe fún wa ànábì tẹ̀lé ń tẹ̀lé yẹn dáadáa wo ló ṣe. ṣe rí ní tí ànábì ṣe tó jẹ́ dáadáa pọ̀ ohun tó ṣe pọ̀ àmọ́ ṣe rí nǹkan tẹ̀mí ń sọ ń sìn dáadáa tá ànábì ṣe ó pọ̀ even Jesus Christ dáadáa tó wọ́n ṣe tó ṣe nígbà ayé tiẹ̀ náà ó pọ̀. ẹ fi Jésù lẹ̀ ẹ sọ ti ànábì fún wa. àmọ́ ànábì tẹ sọ yẹn ṣe rí bí mo ṣe ń béèrè yìí sìn lóòótọ́. bàbá ẹ sọ dáadáa ànábì fún wa dáadáa ànábì. dáadáa tá ànábì ṣe pọ̀ torí ànábì tọrọ ayé àti ọ̀run ànábì tọrọ ayé àti ọ̀run ó tọrọ rẹ̀ fún gbogbo ẹni tó jẹ́ ìjọ rẹ̀. ẹ sọ márùn fún wa. ọ̀kan nù bẹ́ẹ̀ ó tọrọ ayé rọ́bà náà
atina fi dunya hasanatan wa fil akhirati hasanatan wa qina azaban nar. Ṣé ti gbọ́ báyẹn? Ọlọ́run tọrọ ayé àti ọ̀run ó sì ẹ sáà ti mú nígbà mo kọ́ra kí n sọ pé rọ́bà náà tì náà lásán ẹ ti mọ̀ torí ẹ̀yin náà ti rí díẹ̀ so kí ẹ mo gbà èmi sọ pé èmi kò sẹ́ni tẹ́mi ò kí ẹ bá wa ti dáadáa márùn-ún tànà bí ṣe àbí kí n darí ní mọ́kàbá. ẹ jẹ́ confidence wà bóyá irú Ìlọrin ẹ̀yìn fáìtì ẹ̀rọ pàápàá pọ̀ Ìlọrin irú. ọmọ Ọ̀yọ́ ń fùfú. ó sì dànù kárí. ẹ ń tọ́jú àwọn wèrè bíjò ẹ ráyà tó máa nọ́ọ̀sì àwọn wèrè tó pọ̀ wọ́n ti fi ẹ̀sìn bá ayé wa jẹ́ láfíríkà àwọn tó máa ṣe kíní fún wa wọn máa ní ṣòro rẹ. wọ́n pariwo òṣì lé mi lórí orí tí ń fọ́ mi lórí ariwo òfò. a grown up man á dẹ̀ máa sọ̀rọ̀ báyìí. dáadáa tànà bí ṣe àná bí ayé rọrùn dídínrín torí pé wọ́n ti kọ̀ǹkan sínú ìwé ẹ̀yin òpònú ẹ̀ lè yẹ̀ wò ṣé nǹkan tó kọ sínú ìwé ṣé lóòótọ́ ni àbí kì í ṣòótọ́ ẹ̀dẹ̀ gbàgbọ́ mumu people mumu follow mumu àti christian àtàgùtàn ọ̀dẹ̀ gbogbo yín. big dose ìjọ kan ó ti pẹ́ obì fọ́ọ̀kì kátó ní làbíṣọ̀ yìí pé mo ní pé kí ló àwọn òyìnbó yìí ṣé wọ́n náìsì débẹ̀ ni wọ́n wá mú ọlọ́run wá fún wa ìbáwò mo ti ro kí ni ó ti pẹ́ gan more than 20 years back ṣé àwọn òyìnbó yìí náìsì ni tó ń mú aláwa fún wa ṣé wọ́n náìsì débẹ̀ ni wọ́n náìsì débẹ̀ òyìnbó náìsì débẹ̀ àwọn wá ń júwe ọlọ́run fáwa àwọn ń júwe tọ́lọ́run wà fún wa wọn ò fún wa ní technology báyìí máa ṣe nǹkan àwọn ń júwe àjọ náà fún wa àwa ní nǹkan tá a lè lò nínú ìlú wa láfíríkà bẹ́ẹ̀ tẹ́yẹ ká lò ká máa ṣe research lórí a ò ṣe à ń retí ọ̀run a ní kílẹ̀ ń kírun fún kílẹ̀ ń gbàwẹ̀ fún nínú ayé yìí ẹni wáyé ìkọ́ di ọ̀run tẹ bá kú tẹ bá kú ẹ̀ṣẹ̀ máa jèrè tẹ́ ẹ̀ ṣe láyé yìí bí ọmọọṣẹ́ mi kan ni àjọsọ̀rọ̀ ẹ̀sìn náà ni mo wá ní pé òkè èmi àti ẹ yẹ ká jọ ṣe agreement a máa sign a dẹ̀ máa fi Ọlọ́run ọ̀bọ̀ àlá Jésù àfúrà sí ipe sálárì ẹ tí bá ti dánwò máa fún ẹ ó lọ́gàá ẹ má ṣe bẹ́ẹ̀ mo ní no ṣèbí nǹkan tó Jésù promise yín nìyẹn ipe ìjọba ṣe láyé yìí láti dọ̀rọ̀ ẹ máa lọ gbà á so èmi àti ẹni sìn báyìí máa lá agreement ní ìsìn báyìí pé lọ́run máa fún ẹ ní sálárì ẹ onírọ́ òun fẹ́ láyé yìí ni Bible kọ̀wé fún yín pé ọ̀run ni èrè yín wà Quran kọ̀wé fún yín pé ọ̀run ni èrè yín wà ẹ dẹ̀ tẹ̀lé bẹ́ẹ̀ wèrè sì pọ̀ láfíríkà o wèrè gidi tó gidi gan. Magida ẹ káàbọ̀. kí ló fẹ́ bá a sọ. mo ti tẹ̀ lórúkọ wọn pé báyìí Magida. ó jìnnà sí mi. èmi ni ó ń bá wípé kí ni mo fẹ́ bá yín sọ. Magida ṣé mo kọ orúkọ dáadáa ẹ bá mi pè é like ẹ pè fún mi. ní ọ̀sẹ̀ bí Yorùbá ni tẹ́ bá ti pè náà ni. ẹ má fún mi latitude mi ò ọmọọba ẹ ó dàn ẹ̀yin náà lè máa bá wọn sọ̀rọ̀ bọ̀ ẹ jẹ́ kó drop attitude wọn ẹ má wà fún wa latitude bí iṣó ti yé yín à ń ṣe ọmọléke oyin àbí àwọn ìyàwó tí ẹ̀ ń gbá etí fún. ọmọdé lẹ jẹ́ because eré yín ò tí ì pé dáadáa ni. ṣé ń bọ̀ àwọn tá à ń tà káwọ́ wọn sàn àwọn tá à ń tà káwọ́ wọn sàn ní òwe kan wà. get the fuck up. àwọn tá à ń tà láti wo wọn sàn ní òwe kan wà kó sọ yí ayé wọn. too late well tó bá ti ní good attitude o lè send request ẹ padà tó bá ti gbé ìwà tí Allah ti fún ẹ ní ìwà gidi ẹ lè send request padà máa gbé yín padà but ẹ bá níwà ẹ máa bá wa power tap so bàbá mi Tulalawas ẹ káàbọ̀ ẹrú Allah ní àgùntàn Israeli. àwọn òṣèré àjẹ́ ṣàgùntàn ọmọ tó tóbi rẹ̀ làwà o. ṣe rí nǹkan ẹyọ kan tó máa ń jọ mí lójú lọ́wọ́ àwọn pípì tó máa wá sí ìbáyìí ní wípé èdè tẹ́ ẹ̀ sọ lẹ́tún fi ń kọ̀ǹdẹ́ẹ̀mù àwọn tó mú èdè yẹn wá kí ni yẹ́yìn máa ń bá fún mi up to date báwo lèyàn ṣe ní self thinking kí ọkọ òsùn kó jókòó kó rorí pé ṣé kí ni ìṣóríù ànábì tí wọ́n ń sọ yìí náà pé kìíní bí róòlù ẹ̀gbọ́n àdúgbò ló wá pè nínú ayé yìí táwọn pípì yóò mọ̀ tó bá ti rí nǹkan tó wà in favour of him ìgbà yẹn ni Jùbìrìlù máa dé tá máa sọ̀rọ̀ fún. èèyàn tó bá ti lọ lé kéwú tó ti kọ́ túmọ̀ tó dẹ̀ ti graduate the only thing tó lè fi jẹ́ kí kéwú yẹn kó pé fún dáadáa òun ni kí ó múra mọ́. bá máa sọ̀rọ̀ sí i
wọ́n lè níṣẹ́ rí GSM tẹ́ ẹ wò yẹn wọ́n máa ti ń lò àtàyé ànábì wọ́n wá nígbà tí wọ́n pa àwọn múgùtọ̀ jókòó wọn gbọ́n kankan wọ́n lè ní ẹyẹ kan àwọn aṣọ orúkọ ẹyẹ ní Arabic wọ́n níbi tí ẹyẹ nì náà tí ó lágbára dé yóò sì lọ ní ìfúnfúntàwà yóò sì tí Mẹ́kà ṣe jìnnà sí bíbá òun yóò sì lọ jíṣẹ́ yóò sì wà bánà bí àwọn múgùtọ̀ wọn wájú náà àwọn náà pariwo aláwàgbà ẹ mọ̀ pé lọ́tọ̀ irọ́ tó bá kí tó bá nípọn òun ni wọ́n fi aláàkúbà gbáǹdì mi ìmọ̀ tí ọkọ̀ ṣe wà tó yẹ pé ẹ kò máa I don't just know ṣé wọn Arabic ẹ̀rọ àràbó kan ṣó náìsì ni ṣé wọ́n jẹ́yàn ni ṣé wọ́n ní ṣọ́ ní ròrí ni ṣọ́ fẹ́ dáadáa fáwọn èèyàn dúdú ibi tó bá ti fẹ́ dáadáa fáwọn èèyàn dúdú kọ́ lọ mú bẹ̀ wá kọ́ lọ mú ibẹ̀ wá kò sí lára ara wọn gan tó lè járàbọ̀ ara wọn gan wọn ò dá lára ara wọn bẹ̀ bí ọ̀kan tẹ̀ wà máa jẹ́ Yorùbá tó ń sọ yìí náà ló fi ń kọ̀ndẹ́ẹ̀mù àwọn tó ń mú Yorùbá yìí wá tí ẹ bá làkà ìmúṣó mú ọpọlọ wá kí ọkọ máa sọ pé Ọlọ́run ló dá wa ìwé kan wo ló dá wa ìgbà kan wo ló dá wa ta ló wà ń bẹ̀ nígbà tó Ọlọ́run dá wa ta ni ó dúró tó wá mú sítórì ẹ wá bí sọ wà báyìí sítórì fámìlì mi lásán mi ì tí ì lè sọ ní fámìlì mi téèyàn kan wá kọ cook story kẹdẹ mú wa wọn wá gbé fún yín náà wọn yọ brain yín kúrò wọn gbèwé lé yín wọn gbèwé síbẹ̀ èyàn lè wá nurse dem battery ìyẹn lè tún máa gbé fún àwọn ọmọ tí ò mọ nǹkan kan ẹ tún gbé yẹn lẹ fáwọn ọmọ. àwọn pípù yìí ṣe wèrè gidi lẹ́ ń wò wèrè gidi lẹ́ ń wò torí wèrè gan náà máa wo èèyàn gidi á máa pè yàn yẹn náà ní wèrè ni wèrè gidi lẹ́ ń wò ọlọ́run á dẹ̀ máa fún yín wò ọlọ́run á fún yín torí mùsùlùmí ni àwa yìí náà tẹ́lẹ̀tẹ́lẹ̀ láti kékeré mi dẹ̀ tí ń wò pé kinní yìí kò nọ́mà wọ́n lu èèyàn ní ojú mi ni èmi mo sá lọ pé èèyàn lẹ́ṣẹ̀ báyìí torí kíni àkọ́kọ́ lọ síbi kan wọ́n ní àlífù àdúgbò síbòmí wọ́n ní àléfì ni pé yẹn tún ní advance yẹn tún advance jù yẹn lọ lójúmọ́ àyàn ọmọ ẹ̀ mẹ́ta ló convert sí Christian tó di pokú bóyá bẹ́ẹ̀ poison ààrẹ ni àwọn tó máa ń wí láwà ní mosquito net ńlá sórí yẹn ni ṣe rí ọ̀rọ̀ náà dẹ̀ ti ń sọ̀rọ̀ ẹ̀ ọ̀rọ̀ tí ń sọ̀rọ̀ ẹ̀ torí tọ́rọ̀ ò bá sọ̀rọ̀ ẹ̀ irú ẹ̀yìn yóò ní dìde torí àwa àti ní òye yẹn tipẹ́tipẹ́ òye yẹn ti wà lórí tàwa tipẹ́tipẹ́ pé kíní yóò nọ́mà. ẹ dẹ̀ sọ fún wa ẹ̀yin tẹ́ máa sọ pé lóye tipẹ́tipẹ́ mo máa ń níṣù pẹ̀lú yín. kò sí pláfọ́ọ̀mù báyìí ni ṣé pláfọ́ọ̀mù báyìí ti wà ní towards ending of 90s ni. ẹ lọ jàre àwọn àfọ àwọn ò ní Facebook ni. nígbà wo ìgbà Facebook àwọn ìtàn ẹ wo a ní kẹ má sọ mọ́ máa ń bí èmi inú ẹ jẹ́ kó lọ bẹ́ẹ̀ ẹ ṣe gan. ẹ mọ̀ ẹ sọ fún wa at least Facebook ti jáde ó ti ju 30 years kálẹ̀ tí ń sọ láti 30 years ni ó possible káwa ti kúrò before this time ẹ ṣe àdúpẹ́. so èèyàn kan request fún Quran 9 verse 5 ní comment section cause àwọn tó wà ní comment they are still part of us and their presence is highly important so àwọn ló ń bá wa power tap o mi ìrọ́wọ́ àwọn èèyàn kan power tap o power tap dára àwọn èèyàn wa díẹ̀díẹ̀ mọ̀ ní tó ń power tap dẹ̀ share program so wọ́n ní ká Quran 9 verse 5 but once the sacred months have passed wọ́n ní tí àwọn oṣù ọ̀wọ̀ tí ó bá ti kọjá nínú Islam wọ́n ní àwọn oṣù ọ̀wọ̀ kan oṣù ọ̀wọ̀ bíi kí ni wọ́n ń pè Ramadan Hajj Umrah ọmọọba ìwòlẹ̀ ẹlẹ́kẹrin náà ọmọọba ògbálẹ̀ kí ó kọjá. èmi ọmọ Umrah ṣé oṣù mi ò mọjà mi mo ṣòwò rẹ wọn. ìyàtọ̀ ọmọ bá ń lọ lé kí ó gan abo náà ń wá lọ. so ó ní but once the sacred months have passed ó ní pie the politics ẹ pa àwọn ìṣẹbọ who violated their truth. ọ̀ṣẹ́bọ. ṣẹ́mọ̀ kó tó di pé wọ́n lè lo àyà yìí Islam máa ti kọ́ńkà ìlú yẹn so àwọn the little people tó kù nílùú yẹn tán nípa àwọn kọ̀ àwọn oníṣẹ́ Islam wọ́n máa sanwó ẹ̀mí wọn fún government wọ́n ṣe ní Egypt dé ní eléyìí so wọ́n á ní tó àwọn òṣòwò yẹn bá ti kọjá ẹ lọ máa pa àwọn òṣèbọ tí wọ́n ṣe kíní tí wọ́n tẹ̀lé àwọn àdéhùn tí wọ́n ṣe pẹ̀lú yín wherever you found them níbi kí tẹ́ bá ti bá wọn ó ní capture them ẹ jí wọn gbé besiege them ẹ dènà dè wọ́n and lay in wait for them in every way ẹ dènà dè wọ́n ní bùbá ó ní but if they repent tí wọ́n bá wá ronú padà pé àwọn fẹ́ máa ṣe Islam then pay armed tax
jẹ́ kán ṣàdúrà kán wá sanwó ìtanràn ìyẹn owó ẹ̀mí bíjòs ó ní then set them free owó yẹn indeed. ta ló fẹ́ gbà ṣé Allah náà máa lọ kó fún ni àbí Muhammadu àbí ìjọba àwọn ìjọba Islam ló máa gbà. owó tí Allah request fún yẹn ẹ ká bẹ àwọn afáàlẹ rẹ pé wáyé tí Allah ń béèrè owó ṣé òun ló dá owó ni Allah kan ló dá owó. ẹ jábè lọ́wọ́ bàbá wa ẹ ṣe gọmísà ṣé o gẹ́ lọ́jọ́ kìí yẹn. ẹ̀yin èèyàn wa tí ẹ ní ẹ̀sìn ti yé yín ẹ má jẹ́ kó yé yín nìkan ẹ tú àwọn ẹlòmíì sílẹ̀ èmi máa ń ní ìṣù pẹ̀lẹ́ ìtẹ́ máa sọ pé kíní o ti yé mi 20 years ago 20 years ago ta ló sọ fún 30 years ago ta lẹ sọ fún ó ti yé yín ẹ̀yin ọmọọba ẹ̀dùkáì ó ti yé yín ẹgbẹ́nu tùlù ẹ dìde fáwọn ẹlòmíì ẹ ó dọ̀sà ẹ dìde fáwọn ẹlòmíì ẹ̀yin tó ti yé yẹn ẹ̀yin náà ni ẹ máa lọ church ẹ máa wá nífá tó bá sọ fún báwo lẹ ṣe ṣe is the Lord doing and is marvelous inside ẹ̀yin tó ti yé yẹn 50 years ago yẹn ẹ̀yin lẹ máa ń lo bàbá bẹ́ẹ̀ bá mi ní ìtẹ̀jọ́ ẹ̀yin lẹ máa ń lo ọṣẹ kínní gbogbo ẹ̀ lẹ ní everything tẹ ní bàbá ní ìgbẹ́jọ́ tó bá ti wá bèèrè lọ inshallah mashallah Allah ló ṣe Allah ni ẹyẹ máa sọ fún mi ó ti yé mi lọ́jọ́ tó ti pẹ́ èmi ò like statement ni kò sẹ́yìn jáde sọ fún wa bí ẹnì ẹ̀yin kọ́ ló kù o ẹ̀yin kọ́ ló kàn ẹ máa ní sùúrù o bàbá mi imams àwọn ló kàn ẹ má bínú ẹ jẹ́ ká máa ṣe bí àwọn èèyàn wa ṣe wọlé jẹ́ lárí bàbá mi Ṣẹ́gun Mọ́kàbá bàbá Ìtòláyé bàbá Ìtòláyé ẹ lábíóbíó ni. láǹkankan ẹnu ní gbẹ. ẹ láǹkan people ma talk the man and us. ẹ jí sáré àbẹ́ Ìtòláyé abáyínjà máa báyínjà. wọ́n ní they keep quiet for their life o. àná mo wà láì fún ẹ̀ẹ́dẹ̀ fún ìmọ̀ igun kábà ó dùn mí gan-an. ọmọọba ẹ̀ẹ́dẹ̀ fi yẹn lẹ̀ ẹ̀yin gan ó yẹ kí ti darí yín mọ́ kábà igun ògbọ́jà yẹn náà láyé wọn. ẹ̀ẹ́dẹ̀ gbà ọmọọba wọlé òkú ń bọ̀ ọmọ yẹn ayẹrí mi. tẹ bá lè jù wọn sí gọ́gọ́tà gan jù pàóníà ni wá lórí ètò yìí náà. wọn sanwó ọbẹ bàbá emma ṣe wà ń bẹ ó dẹ̀ nǹkan ti sùn ok bàbá bn ẹgbẹ́ sókè ẹ bá wa share program o ẹ̀yin àáfàá wa ẹ share sí àwọn àáfàá yín tí ó ga jù àwọn àáfàá yín tí wọ́n mọ kéwú jù yín lọ àtàwọn tẹ́ mọ kéwú jù lọ ẹ bá wa share program sí wọn yà ẹ káàbọ̀ ṣé mùsùlùmí ni yín sà. bẹ́ẹ̀ ni mà. mo ní àyà kan tí mo fẹ́ kẹ́ bá mi ṣàlàyé ṣé má bá mi ṣàlàyé ẹ̀ sà. máa gbìyànjú ẹ̀. ok Quran 9 verse 7 to 18 ni àyà mi ó rú mi lójú. ó rú mi lójú o kò yé mi o kò yé mi o. ṣé wọ́n bá bẹ̀rẹ̀ 9-5 yẹn ta ló fẹ́ gbowó. àbí ta ló fẹ́ yá àlá lówó. 9-5 yẹn ta ló fẹ́ gba tax yẹn tax tó yá ọ̀tọ̀ ni wọ́n san yẹn jizya yẹn ta ló fẹ́ gbà. mà ti kúrò bẹ́ẹ̀ mo ti bọ́ sí 9-17. ṣe rí àkọ́kọ́ ń bẹ̀ Quran 9 tẹ̀sán sí yẹn ipe ó ní kí wọ́n pa àwọn kan kó má pa àwọn kan. níbẹ̀ lẹ́fẹ̀ẹ́ ti bẹ̀rẹ̀ ọ̀rọ̀ ìbéèrè ọ̀rọ̀ tẹ́ bí mí náà nù mọ́ mi. èmi ní ìbéèrè fún bẹ́ẹ̀ ni má ṣé kí n gbé bẹ̀rẹ̀ wá ni. ẹ farabalẹ̀ ọ̀gá mi. 9-5 yẹn. ọ̀gá mi. ok ẹ jẹ́ kí n lọ gbé wá ń bà. ọyàn àfà. mo ní ẹ farabalẹ̀ tẹ́ bá gbogbo tẹ́ bá fẹ́ béèrè ń gbìyànjú àti response. àfà àti dé kánà kúrò láì. nínú ẹ̀dá èmi fẹ́ ká máa sọ̀rọ̀ tí ó tàbùkù ara ẹni. owó mi máa ro mí. torí ìjọ mi yẹn ṣe kókó. now. o ti kà ọ́ rẹ̀ di bílẹ̀ báwọ̀ rí o ti kà ọ́ rẹ̀ di. èyí tí àyà yẹn
tẹ́ bá lọ wo láti ìbẹ̀rẹ̀ suratu tawba because ẹ pé ní Yorùbá sọ pé ní bẹ́yẹ bá ṣe fò làá ṣe sọ́kò ẹ̀yẹ fi Yorùbá ń lẹ̀. no mo ń bọ̀ wá ẹ̀yin lẹ́ni explain nǹkan. nípa àwọn Yorùbá ń lẹ̀. ẹ má bínú ẹ má jẹ́ kí kíní yẹn kó máa bọ́rìn ẹ ṣàlàyé ṣákálá fún wa kí ni Allah fẹ́ fi owó ṣe ń bẹ̀ yẹn wáyé tó ní kan pa àwọn ọ̀ṣẹ́ bọ simple question. Sorry, that's the second question. Let me attend to the first question, please. Okay. Now, ní ìbẹ̀rẹ̀ ibi súrà tẹ́sí yẹn, Suratul Tawbah yẹn, ọ̀rọ̀ ló bí ọ̀rọ̀ wa ń bẹ̀. Nígbà tá Ànábì wọ Mákà tó wọ Mádínà, àdéhùn wọn kọ́kọ́ ṣe àwọn àdéhùn kan tó wà written bí àkàn 12 bá sí 13 báyìí ni. Wípé ẹ̀yin tẹ́ ìsìn Mùsùlùmí àtàwọn tá a jẹ́ Mùsùlùmí á jọ máa gbégbé àlàáfíà. Nínú rẹ̀ kí n sáré sọ pẹ̀lú ẹmọ bí tí nǹkan ti wá ni pé ní ẹ̀yin tẹ́ jára Mádínà bí báyìí àwa Mùsùlùmí ò ní bá yín jà ẹ̀ ní bá wa jà táwọn èèyàn àwọn external force bá fẹ́ wá ẹ mọ́ support wọn àwa náà ò ní support wọn tó bá yẹ pé àwọn fẹ́ bá jà á face wọn tó bá yẹ pé wọ́n fẹ́ bá jà á support yín against them wọ́n jọ ṣe àwọn written agreement yẹn tẹ́ wọ́n dẹ̀ sign rẹ̀ family kọ̀ọ̀kan ní agree pé bá ti lù ú ṣe pé tẹ́ bá lọ wo wọ́n ní kí ló fàjà. wọ́n lé kó Mákà lọ Mádínà wọ́n dẹ̀ ń wáyé tán lé kó Mẹ́kà. ọlá ikú wọn ọ̀fẹ́ tí ń sọ. ń sọ pé ní Ọlọ́run ò pé méjì ẹyọ kan náà ni kí a sì máa bára wa sí ẹ ń bọ̀ ọ̀gá mi díẹ̀ sẹ́yìn pé ẹ̀ ní wọ́n sọ bẹ́ẹ̀ àbọ̀ ń bú àwọn ṣègidì wọn. kò bú sí gidi ẹnì kankan. sẹ́rí ibi tí nǹkan ti ń ṣẹlẹ̀ ni pé ní alema sometimes misconception. bàbá gbogbo eléyìí tẹ̀ ń sọ ni a mọ̀ ẹ bá wa tú wáyà ìkúlẹ́tà là ń tọrọ owó lọ́wọ́ àwọn tó ń jí gbé. àní ẹ má dọ̀rọ̀ pọ̀ mò ń bá yín bọ̀ yín tẹ́ kọ́kọ́ béèrè ẹ̀yin ìbéèrè tẹ́yìn béèrè ní àtẹ́ǹdì sí lọ́wọ́ ẹni tí tẹ́yìn kejì yín béèrè lẹ́ni máa dáhùn èwo ní kí mọ́nú méjèèjì. no méjì ni ìbéèrè ẹ̀sìn yẹn lẹ̀ tàkì àlẹ́ fẹ́ sí bẹ́ẹ̀. wáyé tí wọ́n ní kó máa pa àwọn èèyàn secondly ni pé wáyé tí Allah ń béèrè owó kí ló fẹ́ fowó ṣe. ok níbi kan máa pa èèyàn tẹ́ béèrè yẹn nígbà tí wọ́n reach agreement tán tí wọ́n betray agreement tẹ́ bá lọ wo súrà yẹn fún yín mo sọ fún yín pé ó declare pé ní látòní lọ agreement tá a ṣe ò sọ̀rọ̀ ń bẹ̀ mọ́ torí ẹ ti betray trust ìdájọ́ nínú ara wa wọ́n wá announce pé tọ̀ 4 months ẹ fi palẹ̀ mọ́ torí pé àdéhùn nípa àníkò para wa owó kọ́ ọ náà mo sọ pé ní sẹ́rí ẹ̀yin náà ní náà lẹ́gbẹ́ sójú screen yìí it's something you can read now. afa tí bá yẹn sọ ẹ má má dá sí díẹ̀ torí àwọn kan kìíní òye mẹ́ta ṣé Muhammadu ló bá wọn ṣe agreement ni àbí Allah. Muhammad anabi sallallahu alaihi wasallam torí pé Allah yìí ṣe tí wọ́n lè rí. second one ẹ má bẹ̀rẹ̀ second one ṣé agbára Allah ò ká wọn láti sọ àwọn yẹn di mùsùlùmí ọ láti jẹ́ kí àwọn yẹn gba tí Muhammadu sọ ló fi wá jẹ́ kí Muhammadu máa bá wọn ṣe agreement. yóò dáa fún yín jàre bàbá dáadáa agbára rẹ̀ ka àmọ́ njọ́ tó ti dá njọ́ tí ayé ti ń jáyé méjì ní nǹkan mọ́ rìn bẹ́ẹ̀ ṣe rẹ́ni tó jẹ́ mùsùlùmí lẹ́rẹ̀ẹ́ni tí èsì mùsùlùmí bẹ́ẹ̀ ṣe ń ṣẹ̀ṣẹ̀ yìí nìsín ẹ̀rẹ́ lómi tí ó ṣẹ̀ṣẹ̀ so nǹkan ò lè jẹ́ yọ ọ̀kan ọba tó dá gbogbo ẹ̀ka ló lè jẹ́ yọ ọ̀kan. nígbà tá a ti pè é pé Allah ló dá wọn àwọn tó ń ṣe mùsùlùmí àwọn tó ń ṣe kìrìsìtẹ́nì àwọn tó ń ṣe bọ Allah dẹ̀ lè pa ó lè jí ó lè mí ó lè sòkè dilẹ̀ ó lè sòkè dilẹ̀ wáyé tí ò yí ọkàn wọn padà sí Ìsìlámù ó tún sọ nínú verse Quran nìkan ó lóun máa cast error sínú ọkàn wọn àwọn aláìgbàgbọ́ wáyé tí kò cast ìgbàgbọ́ sínú ọkàn wọn. That is the question we are asking you now. lérí ìgbàgbọ́. àbí ṣé alákàn dá wọn kí mọ́mọ́ lè pa wọ́n dànù. this is the point. ẹ jẹ́ máa dáhùn kọ̀ọ̀kan. ó wà ní Quran ní 8 verse 12 àbí 12 verse 8 ó ní pé òun máa cast ọ̀rọ̀ sínú ọkàn aláìgbàgbọ́ wáyé tí kò cast ìgbàgbọ́ sínú ọkàn aláìgbàgbọ́. ok sẹ́rí inú ayé tàwa yìí a ní choice. a ní choice. ó ń bọ̀ Kùránì sọ fún un pé ní choice. ẹ lọ wo Kùránì ó ní wà máa ń ṣe àfàlẹ́ ẹni bá wù kó gbàgbọ́ ẹni tó bá wù kó má gbàgbọ́ ọ̀nà méjì lọ́wọ́ wa fún. ok Kùránì sọ ní pé òun máa cast ọ̀rọ̀ sínú aláìgbàgbọ́ ńgbẹ́ mo ká fi yẹn sí. Allah lóun máa ju ọkàn ròyìn sínú ọkàn aláìgbàgbọ́ kí ni ká fi yẹn sí tó bá jù sínú ẹ̀ tanaka blame. yọ̀dà fún ẹ̀jẹ̀ bàbá mi tanaka blame ṣé Allah ni àbẹ́ nìyẹn. tẹ́rí bẹ́ẹ̀ ṣe ń sọ̀rọ̀ yìí attitude ń bẹ nú ọ̀rọ̀ yín. no ṣe tí yẹn máa ń dùn wá tí ẹ ò rí àwọn nǹkan tó yẹ wá ti rí. ẹ ò rí àwọn nǹkan yẹn. ọmọọba. ẹ̀sìn yẹn ti bo ojú àwọn èèyàn wọn ò rí nǹkan Kùránì yẹn a ò ká. ọmọọba. ẹni tó dá wa tẹnipó dá wa tẹnipó dá ayé àti ọ̀run
tẹni pé òun ló lè pa ó lè jí ó ń sọ pé òun máa káàsì ọkàn rò irú ìṣúná ọkàn àwọn alágbàgbọ́ ẹgbẹ́ rẹ̀ sílẹ̀ káyọ̀ àfà. ní tí mo fi ní kẹ́ ẹ ṣe sùúrù ni pé ni ṣé rí tẹ bá ní kẹ́ ẹ máa sọ̀rọ̀ bára ṣe ń ta yín ẹ ní ríbi lọ sí tẹ́ ẹ fẹ́ lọ as in ẹ láwọn kẹtẹ fẹ́ bìrì tó kọ́ sílẹ̀ fún yín ní kẹ́ dá mi lóhùn reasonable kó wà reasonable kó make sense. now níbi pé mo sọ fún yín pé lẹ́ẹ̀kan pé ni a ní free will láti choose ọ̀nà tó straight àti tó zigzag tọwọ́ òun lọ́wọ́ àwọn àjùwà. àfà kékin fún yunifásitì kúrò àmì pé a ní free will. ọ̀yà mò ń gbọ́ yín sà. kékin fún yunifásitì kúrò àmì pé a ní free will. mò ń gbọ́ yín ẹ mú wá. tí n bá fún yín kọ́ ẹ bá ṣe agreement ní ìsìn báyìí no ebi máa fún yín ní ìsìn báyìí a dẹ̀ máa ṣe agreement tẹ́ bá rí nǹkan kí lè máa ṣe ipe a ò ní free will. ìyẹn explain ẹ fún yín ní tẹ́fì máa pẹ́ ní. àfà èmi máa fún yunifásitì kúrò àmì 2 sí 3. tó sọ pé kò ní ṣe nǹkan kan láyé yìí àfi kóun mọ̀ sí. ìkíní ẹlẹ́ẹ̀kejì ó ní pé àwọn tó ti ṣì lọ́nà ó wá ń béèrè pé ṣé ẹ lè fi wọ́n mọ̀nà ni. ìsàgbẹ́dì sì máa kí n ṣe aburú fún yín kẹ́nìkan máa wá àti tún sílẹ̀. wọ́n á béèrè pé ní sọ lè bọ́ máa bú yẹn ni. ẹni tó ṣó lè fi wọ́n mọ̀nà ni. so irú àwọn èèyàn yẹn ipò wo ni wọ́n wà níwájú àlá. náà níbi ìtẹ́ sọ pọ́sọ pé náà ní bá bọ̀ wá bàbá mi mo sọ fún yín pé ẹ má fi ìtara ẹ má jà fi sọ̀rọ̀ tẹ́ pé ní agbára ń bẹ lọ. voice mi loud díẹ̀ ẹ má bínú voice mi loud ni ẹ má wọrí ipa yẹn. tẹ́ pé bẹ́ẹ̀ sì wáyé ní síbáyìí táyé pé bẹ́ẹ̀ ti ń ṣe yìí bẹ́ẹ̀ ti ń sọ̀rọ̀ pẹ̀lú ìtara táyé pé mi ní sọ̀rọ̀ bẹ́ẹ̀ ẹ ti drop mi ìpè ní ara rẹ ti gbóná jù. ìrọ̀ àní voice mi loud díẹ̀ pé mò ń béèrè ni mi ò bú yín àsọ̀rọ̀ àṣàǹfàṣì àwọn àwọn pè mò ń béèrè ni. so tẹ́ bá ti sọ̀rọ̀ yẹn òun á mú béèrè tó ń takò ọ̀rọ̀ yẹn wá fún yín. tẹ́rí ẹni tó ń sọ pé a ní free will torí tẹ́ fi ń kóòtì àwọn àyà yẹn tẹ́ bá lọ wo àwọn nǹkan kan ṣáájú àwọn fásitì tẹ́ ń kóòtì níjọ́ tí tẹ́ bá lọ wọnú Kùránì níjọ́ tí sàtánà bí dé gangan nítorí ọkọ mi pé ní la ikraha fid-din there is no enforcement in Islam we don't need to force anybody tẹ́ bá ra àwọn tí wọ́n force yàn ẹ lọ wo àwọn clips tí mo ti ṣe wọ́n mọ àwọn èèyàn ni wọ́n misinterpret Quran ò ní ẹ force anybody nínú family Ànábì Muhammad sallallahu alaihi wasallam sọ yìí àwọn tí èsì mùsùlùmí rẹ̀ ń bẹ́ kò fight wọn so tẹ́ bá rẹ́ anybody tí ń bá ń ṣe nǹkan míì house gbé tọ́ yàtọ̀ sí ìjọ mi ọmọ bá ṣe ṣe wà active. mo wà active so tí ń bá ṣe nǹkan míì tọ́ yàtọ̀ sí humanity ẹni yẹn ti go extreme òun là ń pè wọ́n ní extremism ni wọ́n ṣe yẹn àwọn extremists so tẹ́ bá wá fẹ́ ps ìwà èèyàn judge ẹ̀sìn mistake ọwọ́ àbẹ sẹ́ni bẹ́ẹ̀ sẹ́ wáyé ìṣẹ̀ṣẹ̀ lẹ́ ń ṣe ẹ̀yin lè hate kí n àfà mi ò dárúkọ religion fún yín. ẹ mọ̀ ẹ̀yin ṣàlàyé nǹkan ni so ẹ̀yin lè hate ẹni tí mo gbé ìṣe mo ṣe bèrè ẹ̀sìn lọ́wọ́ mi o mi nà bèrè sọ pé sẹ́bàá mo ṣe o. ẹ bèrè question you ask me something I'm responding. ẹ ò bèrè ẹ̀sìn mi lọ́wọ́ mi. mo ní bọ́yá ṣẹ̀ṣẹ̀ lẹ́ ń ṣe because mọ́mí wa ti ń sọ̀rọ̀ lẹ́ẹ̀kan ó yẹ kẹ́ ẹ bèrè kẹ́ tó máa judge mi o. mọ́mí wa ti ń sọ̀rọ̀ lẹ́ẹ̀kan ṣàlàyé pé ní ìṣẹ̀ṣẹ̀. àfà ni mi pọ́nbélé. bàbá mi. náà ìtumọ̀ wọn sọ bí ìgbésẹ̀ bá wà lẹ́nu tó. àfà àtàkì àyìn ó pọ̀ gan. mami bí ẹni mo sì. ẹjọ àbá Ibn Sheikh. ẹjọ́ yẹn ti pọ̀ jù lọ. ẹjọ ran. mo ń dá yín lóhùn. ẹ jẹ́ kí azari yẹ Quran 76:30. ẹ máa tó ṣẹlẹ̀ sá. Quran 76:30. hello brother mi. so mo kàn fẹ́ kázárì wo free will yẹn bóyá ó wà bí ó sì ni. hello brother mi. question ẹ ti béèrè question bí mẹ́fà sísìn ẹ jẹ́ kí n explain ẹyọ kan. ṣé mi. no as in mami ti béèrè mami wa ti béèrè ọmọọba ti béèrè n ò jẹ́ kí n explain ẹ̀yin náà tó bẹ́ẹ̀ fi ti yín kún. ẹ má ṣe ọ̀rọ̀ yín ní ọ̀rọ̀ kan ò ní lọ kẹ́ ẹ má sọ sí. ẹ gbà wípé kádàrá ni gbogbo ìtẹ́ ẹ̀rí sọ sí yẹn èyí tẹ́ wá fẹ́ sọ sínsìn. oye wa yẹn sọ ẹ já sọ sí. Quran 76:30. Quran 76:30. ọ̀gá mi Amadéleke Sàmí mọ̀ bóyá wà ń bẹ̀ sà. ẹ dákun Quran 76:30 tẹ́ sọ yẹn ṣe lè gbé sí ojú screen. Amadéleke ò sí mbẹ̀. ok ok. má gbé wá ń sìn. ok ma ẹ ṣe ma Quran 76:30. 17. 76:30.
Quran 76 verse 30. 76 verse 30. Ọmọ ọba kan jẹ́ káfá ń yọ bọ́rọ̀ rẹ̀. Bá ti gànù sí. ó ní wa ma tasha'una illa an yasha Allahu rabbul alamin. Kí kíní yẹn lè dùn gan. Ẹ jẹ́ ká gbé láti 28 mami. Ẹ bá gbé sí 76 28. Torí pé àfáà sọ̀rọ̀ lẹ́ẹ̀kan pé kò dáa kí èèyàn kan máa mú kíní láàrin. So, a lè fine. 28. Yes, ma. Kéwú ló yẹ wá ká mí àké. Mo tábò sí onídẹ̀wò òní. Ibn Sheikh ṣẹwà ń bẹ̀. Àfáà Ibn Sheikh. Ibn Shak Suratu Rasulullah. Àfáà ṣe ti ka sírọ̀ yẹn. Ṣe ti ka Ibn Shak Suratu Rasulullah. Ṣẹwà ń bẹ̀. mi wá fọ́ nìkan nígbà yìí sà bàbá mi. Ó yá ṣe máa ká àbí kí n ka èwo ni ká ṣe mẹ́. ẹ jẹ́ tẹ́kẹ̀ ká ní àbí kẹ́kà. Ó yẹ ká sà. ó ní nahnu khalaqnahum wa shaddadna asrahum. àwa la dá wọn. a sì ṣe ìbáṣe tí ń bẹ láàrin wọn ajé kó nípọn. tó bá wá wù wá a ṣe ìpàrọ̀ wọn. a pàrọ̀ wọn pẹ̀lú àwọn míì tó yàtọ̀ sí wọn. èyí tá à ń sọ yìí ìrántí ló jẹ́. èyí kàn sọ Yorùbá ní Kùránì bẹ̀rẹ̀ ẹni inna hadhihi tazkira faman sha'a ittakhadha ila ìrántí ló jẹ́ ẹni tó bá wù kó mú un lò láti fi sí ọ̀nà dọ́dọ̀ ẹlẹ́dàá rẹ̀. ẹ lè fẹ́ nǹkan kan yàtọ̀ sí tọ́lọ́wọ́n bá fẹ́. Ibi tí a fẹ́ kà yẹn tá ti yẹn gangan ẹ̀ka lárúbáwá ẹ̀kẹ́tù. ẹ rí i pé. Mo ń bọ̀ ẹni sòsà mo ń bọ̀. Táàtì yẹn gangan ẹ bá wa ka lárúbáwá ẹ̀kẹ́tù kí ló wí. wa ma tasha'una illa an yasha. Kí ló ṣẹlẹ̀? Ibn Sheikh ṣé nẹ́tíwọ̀kì ni àbọ̀dọ̀ tèmi ni. Ẹ dákun ṣáwọn gbogbo lé ń gbọ́n báyìí. All right. Bóyá nẹ́kọ̀ ni àbí kó jẹ́ network. wa ma tasha'una kò sí nǹkan kan tẹ́ ẹ lè fẹ́ illa an yasha Allah. sẹ́ni yàṣáwù yẹn. Mo ń bọ̀ ẹni sùúrù mo fẹ́ kí ọ̀rọ̀ yẹn gangan la fẹ́ treat o òun gangan ni topic o. Wa ma tasha'una. Yes. Kò sí ohun kí ohun tẹ́ ẹ lè fẹ́. Allah ti ń sọ̀rọ̀ nípa heart ṣe mọ̀ pé heart la máa fi fẹ́ nǹkan la máa fi rohun tá a fẹ́. heart kọjá heart ní pop blood. mo ń bọ̀ mind jàre àbí kí ló ń control fífẹ́ yín tá a fẹ́. ọkàn ẹ máa lo ọkàn. Kí wàá lé ìbò ọkàn. Kí lé ìbò ọkàn. ok ẹ jẹ́ máa bá yín síbẹ̀ sí fẹ́ heart lè ìbò ọkàn. Ọ̀dà ṣe mọ̀ pé Allah ti fẹ́ ó ti fẹ́ sọ̀rọ̀ nípa báwo lọ́kàn wa ṣe ń ṣiṣẹ́. Ó ní wa ma tasha'una ẹ ò lè fẹ́ nǹkan kan ṣe mọ̀ pé ẹni yẹn ò tí ì rò illa an yasha Allah àfi kí Allah àti kọ́kọ́ fẹ́ nǹkan yẹn. Allah ló ti máa kọ́kọ́ jọ ọ̀rọ̀ yẹn á ti wá tẹ́ Allah lọ́rùn kó tó di píwọ́ tó lọ̀rọ̀ gan rò rárá. Wa ma tasha'un ẹ ò lè lẹ́ẹ̀fẹ́ nǹkan kan tó wù yín illa an yasha Allah àyàfi kí Allah àti kọ́kọ́ fẹ́ ná. Ó ti kọ́kọ́ wọn Allah náà torí tí ò bá wọn Allah ẹ̀ tiẹ̀ ní ronú lọ bẹ̀ débi pé tiẹ̀ wà lẹ́ẹ̀fẹ́ ṣe. ok sir. Oye naam. Ibẹ̀ yẹn gangan ọ̀rọ̀ méjì yẹn mú bọ̀ ọ̀rọ̀ méjì yẹn. Ibẹ̀ yẹn gangan lẹ́fẹ̀ẹ́ mú bọ̀ ọ̀rọ̀ méjì yẹn ṣé Allah òwe ń bẹ̀ yẹn ni àbọ̀rọ̀ yẹn ni ò correct àbí wọ́n ń hun lárúbáwá yẹn síbẹ̀. yóò dáa fún yín jàre bàbá dáadáa. ṣe rí
nínú kura fásitì tẹ kóòtì inú mi dùn bẹ́ẹ̀ ti pé kéwù inú mi sì ń dá dùn pé ọlọ́wọ́jọ́ da fún yín jù báyìí lọ àbá dáadáa. now wọ́ọ̀dù tàṣáwù náà àti yàṣáwù ìkànkan ni ṣùgbọ́n tùmọ̀ rẹ̀ jọra wọn bàbá. tàṣáwù náà àkọ́kọ́ ni pé ní ẹ̀ lè wíṣì kankan illa an yasha Allah àfi kó ti wà nínú tọ́lọ́hun ti mọ̀ sí. you can never make any pé mo fẹ́ kẹ́ni mo ro kíní ó ti wà nù àkọọ́lẹ̀ pọ́lọ́hun ti mọ̀ pé ní ọ̀ padà sọ báyìí. so wíṣì bẹ̀yẹn pé ẹ lè fẹ́ kankan kọ́lọ́hun mọ̀ sí. òtúmọ̀ rẹ̀ nu ọ wà ní inna Allaha kana aliman hakima ọ̀bọ̀ ọ̀jọ̀gbọ́n lọ́lọ́run. mi mọ̀ bóyá màmí wà ń bẹ̀ ṣẹlẹ̀ bá wa gbé kíní yẹn kankan àti translation. ok èmi tó wáyé pé èmi gan tún lè send translation tó jẹ́ ti English náà sí. n kò ní ìdílé àwa ní ilé kéwìlẹ̀ wà ń bì àwa ní ilé wà ní. ẹ farabalẹ̀ sà knowledge yàtọ̀ sí desire. àmọ́ mọ̀ sà ṣe bẹ́ẹ̀ ti explain tán báyẹn. ok. abẹ́ ṣe ń explain lọ́wọ́ ẹ máa explain lọ tó bá jẹ́ pé ṣe. ohun tí mo fẹ́ kẹ́ ṣe tí mo fẹ́ kẹ́ get láàrin wọn pé ní knowledge yàtọ̀ sí desire tẹ́ bá ti lè understand the two ẹ máa yàtọ̀ rẹ̀ pé ní ẹ lè fẹ́ nǹkan tó yàtọ̀ sí ìtọ́lọ́hún mọ̀ sí that's all. ok ẹ jẹ́ kí wọ́n gbé translation yẹn wá ká wò náà so tó mọ̀ tó translation. tẹ́rí brother mi mo fẹ́ kẹ́ get connected translation iṣẹ́ ọmọ èèyàn ni ó translate according to his own understanding. Quran àwọn ọmọ èèyàn kan ló kọ lárúbáwá yẹn ọmọ èèyàn kan náà. ṣéwù ẹ farabalẹ̀ ṣéwù mi ibùdó ṣe. ẹ máa gbọ́ ẹ jẹ́ ká máa sọ́kọ̀ kan ká lè ríra wa gbọ́ yé. irọ́ mo ń bọ̀ náà ṣé ìbéèrè mi nìyẹn ṣẹ́yìn ṣé yẹn ni. yóò da fún yẹn jáde èèyàn ní. mami ẹ jọ ẹ bá ẹ ka kíní yẹn sí wa létí mà kí ló wí mẹ́. Allah sọ̀rọ̀. níbi wà má tàṣà láti yẹn gẹ́gẹ́ nìkẹ́ ẹ má dààmú láti yẹn nìkẹ́ nìkan kà fún wa. fastati wà má tàṣà. Only but you cannot will to do so unless Allah will. Indeed, Allah is all knowing. But you cannot will. Ẹ rí i pé will ló lò fún ẹni tó fẹ́ ro nǹkan tó fẹ́ fẹ́ nǹkan except until Allah's will. The same will yẹn náà ló dẹ̀ lò fún Allah náà. My brother kí lẹ̀ ń try láti dodge. Alhaji. Níta máa wá ṣe ni pé ẹ jẹ́ kí ẹ mọ̀ tá máa ṣe. Please let me say something please. Alright ẹ jẹ́ kí mò ń bọ̀. Ẹ jẹ́ kí a lo Kùránì ẹ jẹ́ ká lo Kùránì kẹlma bí kẹlma. Okay. Al-Kùránì al-kalmatu bil kalma. So n tí Kùránì kẹlma bí kẹlma bá tún wá sọ. Oye báyìí. So àwa wo òun ló máa judge ṣe mọ̀ pé nírú kéèsì báyìí ni àwọn lábáwá fúnra wọn ṣe Kùránì kẹlma bil kalma. Àfáà mi ìfọ́n ni wọ́n ní èèyàn ló kọ English èèyàn kọ́kọ́ ló kọ lárúbáwá ni. Ẹ farabalẹ̀ mo fẹ́ sá ẹ máa gbọ́ láàrin mọ́mí bàbá mi dákẹ́ sí. ẹ má bínú yẹ tẹ̀síwájú mo kàn sáré sọ̀rọ̀ yẹn ni. Bí ẹgbẹ́ tẹ́yìn bá sọ̀rọ̀ kan ẹ̀yin ó present ẹ̀ bẹ́ẹ̀ sí understand ẹ̀ tẹ́mi náà bá sọ nǹkan mi ẹ̀yin present ẹ̀ mo sọ understand ẹ̀ so tẹ́yìn bá kọ́ kalẹ̀ tán ó lè jẹ́ ẹ̀yin ìtumọ̀ kẹlẹ́ alimọ̀ rọ́ọ̀sì but understanding ọ yàtọ̀ mo sọ wípé tó bá ti ń sọ pé àfẹ́sẹ̀ translation ẹni tó kọ́ ó lò lérí bóun ṣe understand kìíní yẹn sí. Ẹni tó kọ kí nìyẹn bàbá mi. tó ṣe translation understanding ilé yàtọ̀. Sẹ́rí ẹ máa gbọ́ ẹ lè kọ́ ọ̀rọ̀ translation ní sọ fún yín báyìí. That's why I'm saying ẹ jẹ́ àwọn ọmọ ní one after the other. Inú mi sì dùn torí gbogbo ọ̀tẹ́ ẹ̀ sọ láti ẹ̀kọ́ èèyàn rí ẹni abusive something kò tí kò jáde. So ẹ jẹ́ ká jọ ṣe ká lè understand dára wa Ọlọ́run yóò ṣàánú gbogbo wa jù báyìí lọ. Now mo gbádùn sà. Àfà ẹ̀yin náà ẹ wá sí forward ẹ má lọ wá fún ẹni tó ti yé yín nítorí bá ti bí yín ẹ sọ bó ṣe rí gẹ́lẹ́. Mami mi jòs ẹ bá mi gbé àkáǹtì kejì yẹn wọlé ẹ bá mi gbé àkáǹtì kejì yẹn wọlé. Ó dáa. Tẹ́ bá ń yí wa tẹ́ ń gbé wa ń dùn wa ó ti yé yín àfà. ọmọọba tẹ́lí mi bá yín sọ ẹ lè pé bí a ṣe ń sọ ẹ bí mi mo ṣe ń dá. ara ní kan balẹ̀ but ẹ má yí wa ẹ má yí wa. ọmọọba ẹni anga iṣu ẹ lè bínú gan o. èmi ò lè wàásù fáwọn èèyàn púpọ̀ jù bá ti wàásù díẹ̀ fún báyìí bá ti yẹ ó di tiẹ̀ nìyẹn máa bá lọ bẹ́ẹ̀. èmi tẹ́ pé ẹnu iṣẹ́ ni mo wà mo sì máa ń preach kò easy.